àwọn tó dẹ̀ ń pera wọn lólówó pé àwọn làwọn náwó jù ní gbogbo ayé ń sìn, àwọn ní lọ́ọ̀sì 6, òun ní ilé 8, òun kọ́lé kan, òun ra school, òun ra gbogbo ẹ̀. Tó bá kí bó ṣe tó yẹn ló ṣe ń pe rẹ̀, at least bó ṣe tó yẹn, tó bá kí bó ṣe ń pe rẹ̀ yẹn ló ṣe tó lóòótọ́, ó jẹ́ kó lè máa bọ́ ìdajì Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ gbọ́, ó jẹ́ kó lè máa bọ́ ìdajì Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Tàbí kó já sí wípé kó sọ fún dókítà Alifujago pé má dára ẹ láàmú, má gba gift lọ́wọ́ ẹnìkan kan, gbogbo ẹni bá fẹ́ gba nǹkan lórí prógámù ẹ ní kó máa dá sí òun lọ́rùn. Tó bá kí bó ṣe ń pe rẹ̀ ló ṣe tó lóòótọ́, ṣùgbọ́n kò tó bó ṣe ń pe rẹ̀. Ẹ jẹ́ kí bó wọn ṣe wà yẹn, Ọlọ́run ló mọ bó ṣe ń ṣí ni bó ṣe ń gbààwẹ̀, Ọlọ́run nìkan ló mọ bó ṣe ń ṣí ni bó ṣe ń gbààwẹ̀. Tíyàn bá wò ìyẹn rí pé wàhálà yẹn ti sọ darúgbó, ẹ wò wàhálà yẹn ti sọ di arúgbó. Tí ẹ bá wo fídíò kan tó ṣe ibi irọ́ yìí náà ni, tó fi irọ́ ṣépè fún yìí náà ni. Ẹ bá fídíò kan tó ṣe, ẹ rí wípé ó gbé olóńgbò dání, ṣé yín ó ní olóńgbò yẹn o, ó ní olóńgbò láti UK ni. Ọlọ́run ṣàánú wa, Ọlọ́run má bá yí wa jẹ́, má fi rọ́ọ̀tì bá ti wá jẹ́ báyìí. Olóńgbò yẹn ní láti UK ni. Ṣé wá rí bí ẹ bá ṣe wá fẹ́ mọ̀ pé ìyà ti ń jẹ, ṣé mọ̀ ọ̀tọ̀ ni pé kíyàn dàgbà, ọ̀tọ̀ ni kí èèyàn rí wàhálà kágbà kan dédé dáyàn lójijì. Tẹ́ bá lọ wo fídíò yẹn dáadáa kò mọ̀ ní o, tẹ́ bá lọ sọ́nsìn ó ṣẹ̀ máa mọ̀ o. Tẹ́ bá lọ pé àgbà ti dà láì tí dàgbà, ẹ lọ wo jàlábíà tó wọ̀ yẹn, ẹ wo àyà jàlábíà yẹn, ẹ rí pé irun funfun ti ń yọ láyà ẹ wo jàlábíà yẹn, òun lélẹ̀. Ẹ rí pé àgbà dà wá ní ẹ wo irun funfun láyà ẹ. Lọ wo fídíò yẹn dáadáa, òun lélẹ̀. So ibi tí mo bracket yẹn, ibi jàlábíà yẹn, lọ wo irun funfun ti ń yọ láyà ẹ. Fídíò yẹn lélẹ̀. Fídíò yìí, tẹ́ bá lọ fídíò yìí dáadáa, fídíò yìí ń bọ̀ náà, ṣe é dáadáa báyìí. Ẹ rí fídíò yìí, ẹ lọ fídíò yìí dáadáa, ẹ lọ wo bí àyà yẹn, ẹ rí pé irun funfun ti ń yọ láyà ẹ. Ọmọ ọdún mélòó ni? Ọmọ 1983. Tó bá ní pé òun kì í ṣe ọmọ 1983, ẹni kó mú certificate, ẹni kó mú driver license ẹ jáde. 1983 ló wà lórí driver license ẹ. Àwa dẹ̀ sọ́njọ́ kan pé ó yí date of birth ẹ ní ìgbà tó lọ́pàá mú, ó ní ọlọ́pàá ò mú un, but lórí date of birth ẹ 1983 ló wà ń bẹ̀. Lórí gbogbo kéèsì tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní kóòtù nsìn 1983 ló wà ń bẹ̀. Dákun ọmọ 1983 tó wá ti ń wo wọn láyà. Èmi náà kẹ̀kẹ́rẹ́ lé mú ṣe wà yín sìn. Àfà ṣé èmi àti 45 years wà nínú ẹgbẹ́ ni. Ṣé ẹ nínú funfun lára mi? Torí pé mi ò lóra mi lòkulò, number 1. Number 2, mi ò gbé nǹkan tí mi agbára mi ò kásẹ̀ mi. Bí mo ti bá ṣáyà mi mo ṣe wà yín sìn, kí máa lọ já àwẹ̀ àwọn obìnrin míì ni. Torí tí bá fi lè ṣe ara mi báyìí, tóbìnrin mi bá rí ara mi báyìí, ọlọ́mọ yẹ kí àwẹ̀ lọ já. Ìbánikẹ́ rí àyà mi, ẹ lè rí irun funfun láyà mi. Irun tó bá fi lè mú irun funfun ti wà láyà, ẹ mọ̀ kí irun funfun ti wà ní kí yòókù máa gbọ́hùn. Irun tó bá fi lè mú irun funfun tó ti wà lórúgbọ̀n, gbogbo tinúgbọ̀n yẹn, ó dọ́gbọ́n sí, ó dá ayé ẹ̀, ó print ẹ̀, ó ṣe kíní kan, ìyẹn tó ti ń jáde padà báyìí. Ìyẹn tó ti ń jáde. Wo lọ dá àyà yẹn náà. Lọ dá ìyà yẹn náà, ṣùgbọ́n go and die this place. Lọ dá ìyà kó dẹ̀ dá yìí. Lọ dá yìí. Ẹ wo subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillahi rabbil alamin. Gba kọ́ọ̀lù.